èyí nìdí tí Ayedatiwa kò fi lè ṣe gómìnà ìpínlẹ̀ Ondo mọ́ o. èèyàn kan ò lè ṣe gómìnà ní Nàìjíríà yìí kó fẹ́ kúrò níbẹ̀ tàbí kí ẹni kó kúrò níbẹ̀ láìpẹ́ ọjọ́ bí ẹni fẹ́ pa á ni. ẹnìkan kì í mú oyin sẹ́nu kí wọ́n wá ní kó tú dànù lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ṣòro díẹ̀ ó jàre. ohun tó ṣẹlẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayedatiwa ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù yìí kì í ṣe òun nìkan ni yóò kọ́kọ́ ṣẹlẹ̀ sí o. ó kàn jẹ́ kò sí gómìnà tí kì í jà rábúrábú bí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ni. ayé tí wọ́n ń jẹ nípò gómìnà pọ̀ dé góńgó. ṣé ti mọ́tò rẹpẹtẹ tí yóò tò lé ẹnìkan ṣoṣo lẹ́yìn tó bá ń jáde lọ ni, àbí tàwọn abọ́bakú tí yóò máa rọ́ gìrìgìrì tí wọn yóò sì máa tẹ́lẹ̀ kòkòkò, tàwọn ẹ̀ṣọ́ tí yóò tẹ̀lé lẹ́yìn tí kò sẹ́ni tó gbọ́dọ̀ pé gómìnà ò dé fìlà ẹ̀ dáadáa kí wọ́n má fọ́ ọ létí ni, tàbí tí owó rẹpẹtẹ tó wà níkápá gómìnà tí kò sẹ́ni tó gbọ́dọ̀ bí bó ṣe ná pẹ̀lú àṣẹ rẹpẹtẹ tó lè pa. ta ni yóò wà nírú ipò báyìí tí yóò lóhùn ò ṣe mọ́, tàbí tí wọn yóò ní kò lè ṣe é mọ́ tí kò ní í gbin lójijì bí ẹni tí wọ́n gún lábẹ́rẹ́ oró? kò ṣeé ṣe o. ìyẹn ló ṣe jẹ́ pé èyí tí wọ́n sọ pé Ayedatiwa yìí kò lè ṣe gómìnà Ondo mọ́ kì í ṣe àkọ́kọ́, bẹ́ẹ̀ ni tirẹ̀ sì kọ́ ni yóò jẹ́ ìgbẹ̀yìn. torí ìdí abájọ kan náà ló ti wà nílẹ̀ tí wọn ò fi lè ṣe gómìnà náà mọ́ rárá. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò gbọ́dọ̀ dùn gómìnà tó bẹ́ẹ̀, torí òun nìkan kọ́ ni yóò kọ́kọ́ ṣe gómìnà ní Ondo tí kò ní lo ọdún 8 pé. kódà tí a bá ti yọwọ́ Olúṣẹ́gun Mímíkò kò tún tí ì sí gómìnà ìpínlẹ̀ Ondo kan tó lo ọdún 8 nípò náà. ọ̀nà ni gbogbo wọn ti ń bọ́ sílẹ̀. nígbà tí wọ́n ṣe òṣèlú tiwantiwa ẹlẹ́ẹ̀kejì ní 1979 sí 1983, bó tiẹ̀ jẹ́ pé wọ́n dìbò fún Michael Adékúnlé Ajásin tó sì fẹ́ lo sáà kejì nípò, tí kinní náà ìbá fi pé ọdún 8, òru mọ́jú ọjọ́ ọdún tuntun ní 1983 sí 1984 làwọn sọ́jà gbàjọba tí wọ́n sì lé gbogbo gómìnà dànù. ìyẹn ló ṣe jẹ́ ọdún 4 oṣù 3 ni Ajásin fi ṣe gómìnà tirẹ̀. nígbà tí wọ́n tún ṣe òṣèlú àwa ara wa ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n yan Bámidélé Olúmilúà ti ẹgbẹ́ SDP lọ́dún 1991 tó sì bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ lọ́jọ́ 2 oṣù kínní ọdún 1992, àwọn sọ́jà ni ò jẹ́ kí òun náà tún lo sáà náà pé, nítorí nínú oṣù kọkànlá ọdún 1993 làwọn sọ́jà lé gbogbo wọn. bẹ́ẹ̀ ló ṣe pé ọdún kan àti oṣù 11 lòun náà lò nínú ọdún 8 tí ìbá ṣe. nínú òṣèlú ẹlẹ́ẹ̀kẹrin yìí Adébáyọ̀ Adéfarasì ló ṣáájú. ní 1999 ni wọ́n yàn án, àmọ́ ọdún 4 ló lò tí Olúṣẹ́gun Àgàgù jákínní náà gbà ní 2003. àmọ́ Àgàgù náà kò lè lo sáà kejì tirẹ̀ náà pé Olúṣẹ́gun Mímíkò já àgbà mọ́ òun náà lọ́wọ́ nínú oṣù kejì ọdún 2009. èyí ni pé ọdún 5 àti oṣù 9 lòun náà ṣe. àmọ́ Mímíkò lo ọdún 8 ẹ̀ pé pérépéré kó tó kan Olúwarótìmí Akérédolú. ikú ni ò jẹ́ kí Akérédolú lo sáà ọdún 8 tirẹ̀ pé o. ó fipò náà sílẹ̀ nínú oṣù kejìlá ọdún 2023. láti ìgbà náà ni Lucky Ayedatiwa sì ti ń ṣèjọba rẹ̀ lọ. Akérédolú ti lo sáà ẹlẹ́ẹ̀kejì tirẹ̀ kọjá àbọ̀, kódà díẹ̀ ló kù kó pé ọdún 3. nídìí èyí Ayedatiwa kò tí ì pé ọdún kan ní ipò gómìnà tí wọ́n tún fi dìbò míì l'Ondo tí wọ́n sì tún yàn án gẹ́gẹ́ bí gómìnà. níbi tí ọ̀rọ̀ náà sì ti sọ sí ọkùnrin náà lẹ́nu tó tún bu iyọ̀ sí nìyẹn. ìdí ni pé gẹ́gẹ́ bí gómìnà ọdún kan péré ló lò nínú ìjọba Akérédolú kí wọ́n tó dìbò ọdún 4 míì fún un. lápapọ̀ ọdún 5 péré ni Ayedatiwa yóò fi ṣe gómìnà l'Ondo. ohun tó jẹ́ kí ọkùnrin náà jà rábúrábú rèé pé bóyá aago kí òun má ṣe gómìnà mọ́ ìbárẹ́ kúrò lórí òun. ìyẹn ni pé kí òun tún du ipò gómìnà ìpínlẹ̀ Ondo lọ́dún 2028. ṣùgbọ́n kinní náà ò lè ṣeé ṣe fún un nítorí òfin ti wà tó fagilé pé pẹ̀lú ipò tó wà ń nì, kódà kó jẹ́ ọjọ́ kan péré ló lò nípò gómìnà láti rọ́pò ọ̀gá ẹ̀, tí wọ́n bá ti tún lè dìbò fún lẹ́ẹ̀kejì tó tún wọlé, kò sí bó ti lè ṣe é tí yóò tún du ipò náà mọ́. bẹ́ẹ̀ ni wọ́n ti dìbò fún gómìnà náà lẹ́ẹ̀mejì. ìyẹn ní àkọ́kọ́ tí wọ́n dìbò fún òun àti ọ̀gá rẹ̀ Akérédolú kó tó di èyí tí wọ́n dì fóun fúnra ẹ̀. kìnìún náà ti ń dá wàhálà sílẹ̀ tipẹ́. ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa ló ṣẹ̀ṣẹ̀ yanjú ọ̀rọ̀ náà fún wọn
káwọn aṣòfin tó ṣẹ̀ṣẹ̀ fòǹtẹ̀lú pátá, torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjà máa ń wáyé lórí ẹ̀ gan ni. Láti 2003 lọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀. Nígbà tí wọ́n dìbò fún àwọn gómìnà ní 1999, àwọn 4 kan wà nínú àwọn gómìnà yìí tí wọ́n ti ṣe gómìnà tẹ́lẹ̀ ní ọdún 1991 sí 1992, tí wọ́n tún wá wọlé bíi gómìnà ní 1999. Àwọn gómìnà 4 yìí ni gómìnà Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ti ìpínlẹ̀ Ògùn, Abubakar Audu ti ìpínlẹ̀ Kogi, Bukar Ibrahim ti ìpínlẹ̀ Yobe àti Jolly Iyame ti ìpínlẹ̀ Taraba. Wọ́n ti wọlé ní 1999, wọ́n sì ti búra fún wọn bíi gómìnà ìpínlẹ̀ wọn. Àmọ́ nígbà tó di ọdún 2002 táwọn gómìnà wọ̀nyí ń múra láti ṣe sáà kejì, ariwo bẹ̀rẹ̀ láwọn ìpínlẹ̀ wọn. Ohun tó fa ariwo ni pé nínú òfin tí wọ́n fi bẹ̀rẹ̀ òṣèlú tuntun yìí, ìyẹn òfin ọdún 1999, wọ́n ti kọ síbẹ̀ pé gómìnà kan kò lè lò ju ọdún 7 lọ, àti pé wọn ò lè ṣe ìbúra fún gómìnà kan lẹ́ẹ̀mẹ́ta. Ẹnikẹ́ni tí wọ́n bá ti búra fún lẹ́ẹ̀mejì, wọn ò gbọ́dọ̀ búra fún lẹ́ẹ̀kẹta mọ́. Ìyẹn ò ní bá òfin Nàìjíríà mu. Bí àlàkalẹ̀ náà ti wà nínú òfin 1999 nìyẹn. Ohun tó jẹ́ kí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí béèrè pé kí làwọn Ọ̀ṣọ́bà yóò tún ṣe gómìnà lẹ́ẹ̀kẹta fún nígbà tí wọ́n ti búra fún wọn bíi gómìnà tẹ́lẹ̀ ní 1992, tí wọ́n búra fún wọn ní 1999, tí wọ́n bá búra fún wọn ní 2003, kìí náà yóò di ẹ̀mẹ́ta tí wọ́n búra fún wọn nìyẹn. Wọ́n mú ewúrẹ́ lọ sílé alápatà, ó bẹ̀rẹ̀ sí ké mẹ́ẹ̀mẹ́ẹ̀. Ṣé bí òun náà kúkú mọ̀ pé ọ̀bẹ ò dáa lọ́rùn ni. Wọ́n mú ajá lọ sídìí ògún, ó ń gbó. Ta ni yóò jẹ́ kí abẹ́ni lórí yọ idà olójú méjì sóhun? Àwọn gómìnà náà gbọ́ ọ̀rọ̀ yìí, wọn ò lè mú mọ́ra mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láàrin ara wọn. Ṣé báyìí ni wọn yóò ṣe gba ìkòkò ọbẹ̀ dídùn yìí kúrò níwájú àwọn ni? Ẹ̀yin ará bísí ń wòran. Kí ojú má rí bí ẹsẹ̀ lóògùn ẹ̀, gbogbo ara ni wọ́n fi ń wá. Àwọn gómìnà wọ̀nyí gba ilé ẹjọ́ lọ. Ní ọjọ́ 22 oṣù kẹrin 2002, àwọn gómìnà 4 yìí pé olóòtú ètò ìdájọ́ ìjọba àpapọ̀ ìgbà náà àti àjọ tó ń ṣètò ìdìbò yìí INEC lẹ́jọ́ pé wọn ò gbọ́dọ̀ dí àwọn lọ́wọ́ láti kópa nínú ìdìbò tó ń bọ̀ àti láti du ipò gómìnà lẹ́ẹ̀kejì nítorí ẹ̀tọ́ àwọn ni. Wọ́n fa ọ̀rọ̀ yìí lọ, wọ́n fà á bọ̀. Nígbà tó sì di ọjọ́ 25 oṣù kẹta 2003, ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tú okùn lọ́rùn wọn. Nínú ìdájọ́ ẹlẹ́ni 3, èyí tí adájọ́ Gabriel Ògúntádé kà lórúkọ àwọn tó kù, ilé ẹjọ́ náà ní àwọn Ọ̀ṣọ́bà lẹ́tọ̀ọ́ láti kópa nínú ìdìbò náà kí wọ́n sì dupò gómìnà wọn. Ìdí tí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn yìí ní àwọn fi dájọ́ bẹ́ẹ̀ ni pé nígbà tí àwọn èèyàn yìí ṣe gómìnà ní 1992 sí 1993 yẹn, òfin ti ọdún 1999 kò tíì dé. Bẹ́ẹ̀ ni wọn ò lè fa òfin náà sẹ́yìn láti fi dí àwọn èèyàn náà lọ́wọ́. Níbi tí Ọ̀ṣọ́bà, Audu, Iyame àti Ibrahim ti bọ́ rèé tí wọ́n sì dupò gómìnà ìpínlẹ̀ wọn lẹ́ẹ̀kẹta. Àmọ́ ọ̀rọ̀ náà tún dá nǹkan sílẹ̀ ní 2011 sí 2012 láàrin ọkùnrin kan tí wọ́n ń pè ní Buba Marwa àti Murtala Nyako lórí ọ̀rọ̀ ta ni yóò ṣe gómìnà ìpínlẹ̀ Adamawa. Wọ́n ti dìbò fún Nyako ní 2007 gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Àmọ́ ní 2008 wọ́n fagilé ìbò náà. Ni wọ́n bá tún ìbò míì dì. Ọkùnrin náà ló sì tún wọlé ní 2008. Wọ́n bá tún ṣèbúra fún un. Nígbà tó wá di ọdún 2011, gómìnà náà ní àsìkò tí òun lò kò tí ì pé ọdún 4, torí ní 2008 ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò míì fóun. 2012 ni yóò sì ṣẹ̀ṣẹ̀ pé ọdún 4. Ilé ẹjọ́ tó ga jùlọ dájọ́ pé rárá, ọdún 4 tó ti kọ́kọ́ wọlé yẹn, ìyẹn ní 2007 náà ni yóò lò. Ọjọ́ ìdìbò bẹ́ẹ̀ sì ni wọn yóò sì kà fún un. Nígbà náà ni Marwa ní bó bá jẹ́ bẹ́ẹ̀, ọkùnrin náà ò lè du ipò lẹ́ẹ̀kẹta mọ́ nítorí wọ́n ti búra fún un lẹ́ẹ̀mejì. Àwọn ilé ẹjọ́ yìí tún ní bẹ́ẹ̀ kọ́ kí Marwa lọ jókòó, ẹ̀ẹ̀kan náà ni wọ́n sì dìbò fún nítorí gbogbo ìbò tí wọ́n dì fún ní 2007 àti 2008 yẹn, ìbò ẹyọ kan náà tó fi lo ọdún 4 ẹ̀ ni. Títí di àsìkò yìí, ọ̀rọ̀ náà ò tí ì yanjú láàrin wọn o, nítorí bó tiẹ̀ jẹ́ pé wọ́n yọ Timbre Silva ní Bayelsa gẹ́gẹ́ bí gómìnà lẹ́yìn tí wọ́n ti búra fún lẹ́ẹ̀mejì. Ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn fàṣẹ sí pé kó tún du ipò gómìnà ìpínlẹ̀ náà lọ́dún 2023 o. Ó sì du ipò náà bó tiẹ̀ jẹ́ kó wọlé. Ó ṣeé ṣe kó jẹ́ irú ohun tí àwọn tí wọ́n fẹ́ràn Ayedatiwa ń bá a sọ rèé, pé tó bá ṣe bẹ́ẹ̀
tóun náà bá lọ sílé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn wọ́n lè yí kinní náà padà fún pé àsìkò tó lò kò tíì pé rárá. Bóyá ni kò sì jẹ́ ohun tó jẹ́ kó jà rábúrábú nìyẹn tí òun náà sì dá sí ọ̀rọ̀ ẹjọ́ tí Akíndélé Ẹgbúwàlọ tí ẹgbẹ́ APC pè láti fi béèrè pé ṣé Ayédatiwa tún lè du ipò gómìnà lẹ́ẹ̀kẹta tàbí ò lè dù ú. Ayédatiwa dá sí ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ tòun, kí ni wọ́n ń dárúkọ òun sí irú ẹjọ́ bẹ́ẹ̀ sí, àti pé àsìkò ìbò kò tilẹ̀ tí ì sún mọ́lé rárá, èwo wá ní láti lọ máa béèrè ẹjọ́ tí ọ̀rọ̀ kò tí ì kàn lọ́dọ̀ àwọn adájọ́. Adájọ́ Tóyìn Adégòkè ní ọ̀rọ̀ ti kàn ó pé òkèèrè ni olójú jíjìn ti mú ẹkún ẹ̀sùn, àsìkò tí ọ̀rọ̀ náà dáa gan rèé, ìyẹn làwọn Ayédatiwa gbọ́ tí wọ́n fi gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Àmọ́ ilé ẹjọ́ náà fagilé ẹjọ́ wọ́n ní ohun tí adájọ́ Adégòkè wí yẹn lòdodo. Kò sóhun tí ìbá máa kì í láyà ju ohun tó ṣẹlẹ̀ sí gómìnà Bayelsa tẹ́lẹ̀ náà, ìyẹn Silva, tí wọ́n jẹ́ kó du ipò ní 2023 lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn igbákejì gómìnà gbogbo kò rí bẹ́ẹ̀ rárá o. Ìdí ni pé nígbà tí àwọn ọ̀rọ̀ yìí ti ń jà ròyìnròyìn tí wàhálà sì ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ náà káàkiri, ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti kékeré pàdé lórí ọ̀rọ̀ àwọn igbákejì gómìnà gbogbo. Nígbà tó sì di inú oṣù kẹfà 2018 wọ́n parí ọ̀rọ̀ lórí àbá òfin náà tí wọ́n sì taari ẹ̀ sí ààrẹ Muhammadu Buhari sì sọ kinní náà di òfin. Ìyẹn ni pé òfin tuntun nípa àwọn igbákejì gómìnà tó di gómìnà kò fààyè gbà wọ́n láti lò ju sáà kan lọ, ìyẹn lẹ́yìn tí wọ́n bá ti parí sáà tí àwọn àti gómìnà wọn jọ lò. Bí wọ́n bá dìbò fún gómìnà kan tí wọ́n sì jọ búra fún òun àti igbákejì ẹ̀ tí wọ́n sì ń bá iṣẹ́ lọ, tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí gómìnà tí igbákejì ẹ̀ sì gba ipò gómìnà, òfin tuntun yìí gbà pé gómìnà náà ló sì ń bá iṣẹ́ ẹ̀ lọ nìyẹn, torí ìjọba kan náà ni. Bí sáà bẹ́ẹ̀ bá wá parí, igbákejì gómìnà yìí kò ní láǹfààní láti du ipò gómìnà náà ju ẹ̀ẹ̀kan péré lọ, kò lè du ipò náà lẹ́ẹ̀mejì. Ohun tó sì fà á gan nìyẹn tí Lucky Ayedatiwa kò fi lè du ipò gómìnà Ondo lẹ́ẹ̀kan sí i mọ́ o. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ gómìnà Ayedatiwa tòǹdó yìí wò fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.